ويوم وصول الهاشمي إلى دنا لا تيب أيام لقوم محمد وما هو إلا رحمة الله في الورى هدى الله لأكوان خلق محمد تجلى إليه له نورا بذاته ويشهد في ذلك وكتفا محمد يقول بأن لا إله سواك لا وذلك تما في الأرض قول محمد ومن بعده أملاك جاءوا من السماء لترهيب نور هاشمي محمد لترهيب نور هاشمي محمد صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن بكريم عفوك ما غوى وساك ويوم وصول الهاشمي إلى دنا لا تيب أيام لقوم محمد وما هو إلا رحمة الله في الورى هدى الله لأكوان خلق محمد تجلى إلى عصاك بكريم عفوك ما غوى وساك ويوم وصول الهاشمي إلى دنا لا تيب أيام لقوم محمد وما هو إلا رحمة الله في الورى هدى الله لأكوان خلق محمد تجلى إليه له نورا بذاته ويشهد في ذلك وكتفا محمد يقول بأن لا إله سواك لا وذلك تما في الأرض قول محمد ومن بعده أملاك جاءوا من السماء لترهيب نور هاشمي محمد لترهيب نور هاشمي محمد صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن. gbogbo ojú wa tí Ọlọ́run ní ká wà níbí tí bàbá wa
alhaji wa sheikh bàbá pé èèyàn ní bàbá jíṣà ọ̀ká ni wọ́n wí n tí ń sọ yẹn di bàbá pọ̀ láyé èèyàn lè di bàbá ọjọ́ orí èèyàn á máa di bàbá ipò èèyàn á máa di bàbá ti ìmọ̀ èèyàn á máa di bàbá ti owó gbogbo ọ̀nà tọ́lọ́ ń bá gbà pé èèyàn ní bàbá ẹ bá ọlọ́run ọba pè bẹ́ẹ̀ lẹ́yìn gold. كان قلبي شكا لم يكن مؤمنا àti yóò bá ànábì ò tí ì déjọ. بكريم عفوك ما غوى وعصاك àti yóò bá ànábì ò tí ì déjọ. بكريم عفوك ما غوى وعصاك ẹni bá yóò bá ànábì ò ní ṣòfò. كان قلبي شكا لم يكن مؤمنا نعم بكريم عفوك ما غوى وعصاك بكريم عفوك ما غوى وعصاك صلى عليك الله صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة وماني ntí masoro eléyìí gold tí ń wí gbogbo ẹ̀dá tó fẹ́ràn nabi Muhammad sallallahu alayhi wa sallam. صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة وأماني يا ربي بمصطفى الأدناني akéde فاغفر ذنوبي ثم أصلح شأني صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة وأماني ẹ̀dẹ́kun torí tọ́lọ́hún nítorí tọ́lọ́hún. àti tìfẹ́ tá a jọ ní sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bíní Mustapha al-Adnani صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة وأماني الحمد لله الذي أعطاني ẹ̀dẹ́kun هذا الغلام طيب الأردان òní òní nta fẹ́ tó ṣe ní ìsìlámù pọ̀ níta fẹ́ tún ṣe nínú ìsìlámì ló pọ̀. otí jòkó wa yẹn sì ń sọ pọ̀ ìntí jòkó wa yìí ti ń sọ́pọ̀. ẹ̀yin obìnrin òsì yòǹbó ànábì ló dé sọ̀rọ̀ mọ́ sallallahu alayhi wa sallam. gbàtẹ́ àti yòǹbó rẹ̀ ń lọ lù wá nù. الحمد لله الذي أعطاني báwo ló bí ṣe tó obìnrin sáré bí àná Muhammad هذا الغلام طيب الأردان ọ̀rọ̀ tá a wá yanjú lónìí pọ̀ díẹ̀ ọ̀rọ̀ tá a wá yanjú ọ̀pọ̀ díẹ̀. àmọ́ a máa mú lẹ́sẹẹsẹ. a máa mú lẹ́sẹẹsẹ ni. tó الحمد لله الذي أعطاني Alhaji wa Abdulhafiz awoda ajiwa Abdul Hafizi. onídìgẹ́ máa tó àga lọ jòkó ní problem pẹ̀lú òní ẹ jòkó kẹgbọ́n tá à ń sọ. ẹ jòkó lẹ̀kẹ́ gbọ́ wá sí.
mo ní ọ̀nà fún Abdulhafiz torí ẹ̀gbọ́n tí wọ́n bí mi lé ẹni tí wọ́n bí mi lé Abdulhafiz ní jẹ́ Allahu Akbar. ààrẹ ni yorùbá nàbì dáadáa sallallahu alayhi wa sallam bó lọ wí. alhamdulillahi alladhi a'tani. ẹ̀yin àfáà náà kan yorùbá nàbì. azal gulama tayyibal aridani. tó o bá gbà pọ́lọ̀ ni ó gbà ọ́ lẹ̀ sọ pé ya Allah. Ya Allah. Naam. Alhamdulillahi alladhi a'tani. kọ́mọ yólúkálùkù tó o bá pè mí tí n bá ráàyè wá kọ́mọ òun mú ọmọ ẹ̀mọ́ bó wá sí. àkọ́kọ́ ń bẹ̀rẹ̀ kémi ti kì í ṣe prógráàmù ní máa gbé ẹ dọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ni, àkọ́kọ́ nù. wọ́n lè wò lọ́sẹ̀ kan wọ́n wá kí mi. Mo ní wàá wò yín ni o. mo ní wá wojú yín ṣe wà dáadáa ṣe ẹ lọ ṣe check up yín ṣe ń sinmi. Sọ́láàfíà lẹ́wà. mo ní èèyàn nu Èèyàn nù. wọ́n ti wá dọ́mọ́nú lé ìmáàmù lọ́fà Bẹ́ẹ̀ni. èyí ti sọ á di ìran kan. Látàrí abẹ́. kọ́mọ ayé wọ́n tọ́ tẹ pósítà tẹ́ bàbá yín la pè lọ́dún rẹ̀ látẹ̀mí ṣé mo rí ọ ni látẹ̀sí mo fojú kàn ọ́. àwọn tí wọ́n fi mí ṣàwọ́rò owó kí wọ́n fowó ń ṣe. àwọn ènìyàn ń bọ̀ ànábì dáadáa ni. Sallallahu alayhi wa sallam. mi tí kí o wá gbọ́kọ̀ ó wàá wò mí ẹ̀yin náà wá gbọ́ wá sí lọ́fà tẹ́lẹ̀. gbogbo ẹtí ń bá bá wí bí lónìí kó rẹ́rìn ni ìmọ̀mọ́ ọ̀fà tó jọba àlùmí lọ ni mí. Bẹ́ẹ̀ni. azal gulama tayyibal aridani. tó o gbọ́ tí ìbá ṣe pé ń pe ọba mi lọ́ba tí n bá yọ bọ́ọ̀lù ṣe pè mí ọba mi ó sì hàn gbogbo ní ìgbàlá lè jọ sí. náà alhamdulillahi alladhi a'tani. mo lọ kí ọba kan lánàá mo wá jòkó lẹ́rẹ̀ lásán lẹ́lẹ̀ tí ò sí ẹni ń bẹ̀ ọba wọn ń gbẹ báyìí oníbọ́lọ̀ ti pè é nù Wallahi. tí ò sí ẹni ń bẹ̀ yín náà tẹ̀lé mi Bẹ́ẹ̀ni. kò sí ẹni ilẹ̀ rẹ̀ lásán mo jòkó mo ní mo gọ̀ bẹ́ẹ̀ bá ti fa gọ̀ mi hàn mí àmọ́jọ́ tó ọba ẹni alágbọ̀n ẹni tí bá gbọ́n mọ́ ọ lọ́wọ́ ó tẹnu. Naam. Azal gulama tayyibal aridani. èyí tí ń sọ ohun kàńpé fún yín o òun sì ní kálẹ̀ mi ò ṣe bẹ́ẹ̀ tí ń ṣe mo lè pọ̀ tì lọ́rùn bọ́ ọ bá ṣe ń tùmọ̀ níyẹn tó fi ṣe mìtí kí òun ara bọ́n fi tà kì í ṣe pé òfin kàńpé fún yín òun sì ní kí wo ra tiẹ̀ wá òun ní ìgbà tó o bá gbé wá torí ń tọ́ ọgbọ́n lójú agbolójọ́ gbé tiẹ̀ wá ọ̀ẹ́sọmọlúwàbí tẹ́lẹ̀. alhamdulillahi alladhi a'tani. ìgbà tó pé ń pariwo bọ́n fi tà yálà yà bọ́n fi tà ilé mi ló wà. Wallahi. azal kódà mo lè dá lé iṣẹ́ rẹ̀ lẹ́bi tọ́lọ̀ fún mi lásìkò dé lónìí. gulama mo lè dá lé iṣẹ́ rẹ̀ lẹ́bi. tayyibal aridani. àwọn ya Allah ẹ̀sọ́ bẹ́ẹ̀ dáadáa. Ya Allah. okùn tí ó wọ́ọ̀rù mi wọ̀lú kì í sokùn kékeré mọ́ Kékeré kọ́ o. kì í ṣe ti owó ààyè tí ò sí mọ́ ni. alihurma Naam. gbogbo tó yẹ ń wò jẹ́ kéèyàn lọ kọ́ bí a ṣe máa bọ̀wọ̀. Kọ́ bí a ṣe bọ̀wọ̀ fún yàn. gbogbo ẹ̀dá tí o bá lọ́wọ́ la kódà kó lọ kéwú lọ́rùn yóò jìyà tó bá dá yé. Yóò jìyà tó bá dáyé. ìbọ̀wọ̀ lẹ fi ra mi lẹ́rú. Bẹ́ẹ̀ni. ìbọ̀wọ̀ lèmi náà fi rí ara ayé kó lẹ́rú. kì í kú ṣe kéwú náà làwọn amọ̀tẹ́nìkan ò mọ̀rú ẹ rí. wáàsí mi kẹta níbi inú kólúkálùkù lọkọ bí ẹ ṣe wàásọ ìbọ̀wọ̀ gbogbo ẹ̀dá tó bá ti rí rẹ̀ tán yóò parẹ́ kó tó kú. ẹkú ẹ̀yìn ìmáàmù lẹ̀ wò á ṣe Suratul Ikhlas kan fún bàbá náà A ní ṣe sí. Suratul Ikhlas kan fún bàbá náà. ọlọ́run bá a dá sí mizan. Ọlọ́run bá fi sínú òṣùwọ̀n ṣẹ́ wọn. Bismillahir Rahmanir Rahim. wallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. níbi tí ìmọ̀ ọlọ́run náà bàbá gbogbo ẹ̀dá tó bá ti ní nǹkan ẹ̀yọ̀ká tí mo fẹ́ sọ yìí kò lè di Muhammad
kò lè di anabiwa Muhammad àmọ́ yóò wọlé sọ́lọ̀ ńlá. àmọ́ yóò wọlé sọ́lọ́ ńlá. ẹ yóò bá anabi dáadáa. sallallahu alayhi wa sallam. ìlú wọn láti tún yín palẹ̀. inshallah. والذين اجتنبوا طاغوت يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد. bọ́ọ̀ bá ṣe kéde ṣe bọ́ gbà lónìí tọ́lọ́ ìjáná sí fún mi. kí ni nǹkan náà tá nẹ́bi ní al-inabatu. Allahu akbar. al-inaba. Na'am. al-inaba ar-ruju'u min al-kulli ila man lahu al-kullu. ahlan wa sahlan. lórí tẹ yorùbá nẹ́bi dáadáa. sallallahu alayhi wa sallam. yorùbá rẹ dáadáa. sallallahu alayhi wa sallam. lóbi ní alayhi tawakkaltu wa ilayhi unibu. àti ṣéwù àti ṣéègè ta ló ní ma lónìí. ta ló ní ma lónìí. àti wòlíì àti wòlíìyà tani al-inabatu ń bẹ fún ma lónìí. ta ló ní ma lónìí. والذين اجتنبوا طاغوت يعبدوها. ọlọ́láwọ̀ tẹ́mi ó ṣàlàyé ara mi fún tí wọ́n máa fọ àṣẹ mi pàṣẹ tí ó sì máa dáhùn. àwọn làwọn tí wọ́n jìnnà sí ìpèsè ẹbọ káàfà ò lọ wẹ̀ sóríta tí wọ́n gbà pé èmi mo lóríta tí wọ́n gbà pé èmi ni mo ní ọṣẹ èmi ni mo lọ́sẹ̀. mo lè má jẹ́ ó jẹ́ mo lè má jẹ́ ọ jẹ́ bàbá wù mí. tí wọ́n ní máa fọ́ sọ̀yà pé àfẹ̀tí ìlú àgúnmu yìí lára rẹ̀ ò ní yá ta ló lárùn ta ń lárùn. ta ló ní ìwòsàn ta ní ìwòsàn lọ́dọ̀. ẹ̀ dá mi lónìí Allah. tolúkálùkù ń fọ́ sọ̀yà lórí orí ibú. parajin tẹ́lẹ̀mí olóò tí ó gbádùn ẹlòmí olóò tí ó ya wèrè. ó lọ́wọ́ tèmi. والذين اجتنبوا طاغوت يعبدوها وأنابوا إلى الله إلى الله. ọlọ́lọ́ tẹ déwájú mi tẹ ẹni Allah. Allahu akbar. ẹ sọ bẹ́ẹ̀ jèrè. Allahu akbar. gbogbo tí ẹ jẹ́ wọ́n dàálẹ̀ fẹ́mi ọlọ́run. wọ́n dàálẹ̀ fẹ́mi ọlọ́run ni. anabu ilallah. wọ́n kọjú sẹ́mi ọlọ́run yẹ́nyẹ́. wọ́n kọjú sẹ́mi ọlọ́run tán yányán. tawajuhu li kulli. Na'am. wọ́n rí mi nínú gbogbo nǹkan. wọ́n rí mi nínú gbogbo nǹkan. àrùn tí kí àwọn òtakò hàntú àwọn òtakò báwọ̀ gúnṣẹ́ èmi ò lè takò kò sí tó kèmí pẹ̀lú èyí o gbogbo tá a bá wọlé àìfẹ́ jẹ́ láyé ta ni ó jì á jẹ. Allah. n tí ò sí mánu. n tí ò sí mọ́nu. wàláyé tẹ́lẹ̀ ọ̀sẹ̀ yìí jẹ́ kọjá rẹ̀ dẹ̀dẹ̀ man shakka fihi wà káfíìr. ta ló sọ fún ọ báwọn. ọ̀sẹ̀ wo ló jẹ́ kọjá rẹ̀ dẹ̀dẹ̀ ẹni náà. Na'am. ta lè wé tá a já. ta ló ní ibi tágùn tẹ̀mí mẹ́sítọ̀ ọlọ́dún. Allah. ta ló ní igi òrombó. Allah. ta ló lomi tó fi kó. Allah. èwo ló dáadáa nù gbogbo ẹ. gbogbo tó ń fọ ọ̀rẹ́ sọ̀yà èwo lọ dá ni tí wọ́n lọ dómi ni ìwọ lọ wu ewé dá mi lóhùn ọwọ́ rẹ gẹ́tọ́ ọlọ́run ló fi po ọṣẹ tá ń fún ọ lọ́wọ́ tó bá gbà kí ni o tó máa ń kọ́ àrùjú mílíọ̀nù gàfúlẹ́tì ilẹ̀ dìkìrì Allahu akbar. kákò nínú afọ́nufọ́ra ìwà tí ò bá mu èmi ni ẹ máa wo ti o Subhanallah. kákò nínú ìwà tí ò bá mu nínú wa tí ọba mu. ká máa pe ọlọ́run káwa máa pè ọlọ́run. la ilaha illallah la ilaha illallah àrùjú mílíọ̀nù gàfúlẹ́tì ilẹ̀ dìkìrì Allahu akbar. kákò nínú wàrà dandan kí tẹ̀sùn bá dùn kó dùn máa lọ́wọ́ kó má ṣe pé ayò títa ni ó dùn máa lọ́wọ́ kó má ṣe pé fíìmù ni ó dùn máa lójú ká fẹ́ wu ọlọ́run. ká fẹ́ wu ọlọ́run. iná bàtú méjì náà ló pín sí méjì náà ló iná pín sí. bàtánì ni Na'am. iná bàkan bẹ ali iná bàtú lè rùbú bìyàtìhì Allahu akbar. iná bà rùbú bíyà ń bẹ ẹni bò láti ṣe yẹn ìyá wa bó o láti ṣe. ó ní ìpadà sọ́dọ̀ ọlọ́run tí gbogbo èèyàn padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀gbọ́n iná bàtú kullil makhluqa gbogbo tí ń jẹ́ ẹ̀dá yẹ́nyẹ́ èèyàn ni àǹjẹ̀nú ni kẹ̀kẹ́ ni omi ni èèrà ni kódà àwọn oníṣègùn àtọ́lọ́bàtálá àgbàpọ̀ lọ́n bẹ̀ wọ́n gbà pọ́lọ́ ń bẹ. wà ní olódù tó máa rè
bẹ́ẹ̀ni. wọ́n gbà ọba tààlà wọ́n gbà pé Ọlọ́run ń bẹ wọn ò sí ni. wọn ò sí ni àmọ́ wọ́n gbà pé ń bẹ. ìdọ́gba eléyìí yashtaku fiha al-mu'min wal-kafir al-barru wal-fajir àti mùmínì àti kèfèrí ló gbà pé Ọlọ́run wà ẹni Allah. Allah. ẹ dá mi lóhùn dáadáa. Allah. ẹ dá mi lóhùn dáadáa. Allah. èdè tí a fi pe ní Olódùmarè Ọlọ́run náà ni à ń pè bẹ́ẹ̀. Ọlọ́run náà ni à ń pè bẹ́ẹ̀. kò sáré tí ó gbà pé Ọlọ́run ń bẹ àti sìn ló nira fún ẹ. ìgbàfọ́lọ́run rú eléyìí ẹni náà. Naam. ẹ dá mi lóhùn. Naam. ó ní àti kẹ́kẹ́ tani fún kẹ́kẹ́ lóúnjẹ. Allah. ẹyẹ ńkọ́. Allah. èèrà ńkọ́. Allah. ejò ńkọ́. Allah. òkété ńkọ́. Allah. ọ̀yà ńkọ́. Allah. oyún inú ńkọ́. Allah. ọmọ dáyẹ ló fẹ́ràn ráìsì kí ló jẹ́ nù ìyá rẹ tí ò fi kú. Allah akbar. ẹlòmíà ni mo fẹ́ràn àmàlà nígbà tó dáyẹ lọ dá oúnjẹ mọ́ kí ló jẹ́ nù ìyá rẹ tó fi ṣe kíni tó fi kú. agbọ́gbà tó dáyẹ tó mú sọ tún mú nù oyún náà ni oṣù wa ń bẹ lóṣù mẹ́sàn-án tó ń yíra padà ó dá kí la jẹ́ nù ìyá wa. kí la jẹ́ nù ìyá wa. ìbéèrè. wọn ò dá mi lóhùn nígbà tí ẹ bí atẹ wọn ni ẹ máa mú fúdù kọ́ mo lè tóbi èmi ló mú ngbà tó wà látọ̀ tó fi dẹ̀jẹ̀ kí ló mú ngbà tó wà lẹ́jẹ̀ tó fi di bá sí ẹran kí ló jẹ́ ngbà tó wà ń bá sí ẹran tọ́lọ̀ fi yọ ojú ń bẹ tọ́lọ̀ fi yọ ẹsẹ̀ ń bẹ adáyétọ́ làwọn oúnjẹ ká kí la jẹ́ nù ya wa. kí la jẹ́ nù ìyá wa. àdàgbà bá àdàgbà àdàgbà. àtọ̀ ni atẹ́lẹ̀ sínú báyìí náà ni àsín kínkín náà ló kàn sí sẹ́rẹ́ àbí sẹ́rẹ́ náà nífa lóde nǹkan o. bí ikùn náà nípa sẹ́rẹ̀ lọ́lọ́run bá dì mú ní bá ń wú ó dé jẹ́ kíkí ó di bá sí ẹran ó dé èèyàn Ọlọ́run yọ apá ń bẹ ó yọ ẹsẹ̀ ń bẹ ó yọ imú ń bẹ ó yọ ìfun ń bẹ ó yọ gbogbo ń bẹ. ntọ́ kan fi sí é sẹ́rẹ̀ tó ṣèèṣì tó ráàyè tẹ́ ń pè ọ́ èyí tó kàn lẹ̀ bí sí pẹ̀lú ẹgbẹ́ lè má dán ọmọ èyí tó kàn ní kọ́ fi sí é ẹlòmíràn tún ló ń withdraw Ọlọ́run kí ni jẹ́ withdraw bọ́ọ̀ tún ṣe withdraw gan déédéé rótórótó tó ti kàn náà kó máa di kí ni jàmá ó fàṣẹ sí i. kó máa dọ́mà. kó máa dọ́mà. wa anibu ila rabbikum waslimu la. yorùbá níbi dáadáa. sallallahu alayhi wa sallam. ẹni kí ni yàrá yìí náà bá ìyẹn àfààní ẹbí mi. al-inaba. àrùjú mi nà lùkúlì ìlànà la olùkúlù. tó bá ṣe agbára lọ níbí lónìí lọ withdraw kó bí agbára padà sọ́dọ̀ Ọlọ́run tó lágbára. padà sọ́dọ̀ Ọlọ́run tó lágbára. mo jẹ́ kí agbára ó gùn ọ́ mo lè tẹ̀ yẹn pa tí n bá bínú sí yẹn ilé ìwọlù lórí ẹ̀ tí n bá ṣẹ́jú mọ́ yóò ya wèrè gbà tọ́lọ́ sì kún ọ lọ́wọ́ nù. tọ́lọ́ bá ti padà agbára wọn máa bẹ̀ ṣùgbọ́n ní wúlò mọ́ láyé rẹ̀. Allahu akbar. ẹ̀dọ́kẹ̀dọ́ ẹgbẹ́ sọ́dọ̀ wọ́n máa fà ní wọn náà. wa anibu ila rabbikum waslimu la. àwọn tí yóò bá anábì ti lọlé. sallallahu alayhi wa sallam. kódà tẹ̀sùbá rẹ̀ tó ọmú lọ́wọ́ tí ń gùn ọ́ mo lóko náà kẹ́ ti máa pé kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀ sóko ara rẹ̀ ló ń gbé àbókọ náà tọ́lọ̀ ń tọ́ pé bá lóun ò dáhùn kí lọ sí. kí ló ṣe. àbí ta ni ń kó kó bàbá rẹ̀ láàrin tọ́kì mo jẹ́rìí bá mi kò gbọdọ̀ má dáhùn. tọ́lọ̀ bá lóun ò dáhùn ta ni ó mú Ọlọ́run. ta ni ó mú Ọlọ́run. bàbá ya Allah ya mo ti ń Allah. tó dúró mo fẹ́ ṣe lónìí insha Allah. Ọlọ́run sì jẹ́ ìrìn yanjú. àmín. kálágbára ó kó ndi agbára kó ń lágbá kó gbàgbé ta ló ní agbára jàmọ́ ẹ̀ dá mi lò dáadáa. Allah. Allah Ọlọ́run ló lágbá. Al-inaba nù. káyọ̀ tó yáyí o kò nídìí yáyí bọ́ọ̀ ṣe fáyẹ̀ tí wọ́n fi lọ́kọ ẹlòmíì fáyẹ̀ asáwọ́dé ọ̀sẹ̀ tí èkú tí ò ní rí ibi jòkó. kò ní rí ibi jòkó. olómi tọ́jà mi ò lè kùtà gbà tọ́lọ̀ ń bọ̀ polo rẹ̀ tọ́lọ̀ ń bá lọ́wọ́ polo rẹ̀ mọ́ ń kọ́ ọjà tú àbí òtú ojú. ẹ̀ dá mi lóhùn ẹ̀yin tí ẹ bí ọmọ ń bí tẹ́ ẹ̀fọ́ máa ń ṣèyàn ràn ẹ padà kúrò níbi ọmọ ẹ lọ ọ̀dọ̀ Ọlọ́run tó fún yín lọ́mọ Ọlọ́run tó pa ayé nu ní ò lè pọ́ ọmọ rún
ọlọ́run fọmọ rẹ ṣe láàlẹ́ tẹ́ ẹ bá délé mi ẹran ọdún kóṣù mẹ́fà ni wọ́n ti máa so mọ́lẹ̀ mo jẹ́rìí ọmọ mi wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n lè má tó ọmọ mọ́ ẹ padà ẹ lọ́dọ̀ ọlọ́run tó ní ọrọ̀ mọ́ bí. ẹ lọ sọ́dọ̀ ọlọ́run tó ní ọwọ́ mọ́ bí. kọ́ni náà bí jẹ tí ó jèrè ẹ̀. kéèyàn bímọ kọ́ ló ní kó rí ayé ṣe ẹlòmíì bí ọmọ tí ò ní gbádùn ọmọ òní ò tún máa ṣerú wọn tí èkú. àwọn tí máa gbọ́ wá sí òtí ìdè. náà. wa anibu ila rabbikum wa aslimu lahu. arruju'u ẹ̀gbọ́n min shay'in níbi gbogbo nǹkan níbi nǹkan ila Allahi ta'ala lọ́sọ́dọ̀ ọlọ́run ọba. lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba. kódà ẹ méjì aṣọ pa anímọ̀ mọ́ ẹ lọ́lọ́run fún anímọ̀. ọlọ́run fún anímọ̀ ni ẹ jẹ́ tọ́lọ̀ bá lóun fún amọ́ tani ó mọ̀ ọlọ́run. ta ni ó mú ọlọ́run. gbogbo ẹ̀dá tó bọ kéwù náà kó gbé dọjọ́ alẹ́ ẹlòmíì mọ kéwù láàárọ̀ tí ò mọ̀ ń pa àmọ́ lọ́jọ́ alẹ́ wọn níbi ṣe ń lọ ó lo kéwù rí kó tó da aláìmọ̀ kan. tí ẹ bàjẹ́ nù. ẹlòmíì gbàgbé fati àkótó kù. náà. wa anibu ila rabbikum wa aslimu lahu. gbogbo tó bá ní tó fi ń kọ̀ǹtúrò ọkọ lọ withdraw rẹ̀. ọjùlẹ̀. kọ́ lọ padà sọ́dọ̀ ọlọ́run. padà sọ́dọ̀ ọlọ́run. torí tó bá ti lè ọlọ́run. rí ọkọ rẹ̀ darí dọjọ́ ọkú wọ́n darí ọmọ rẹ̀ tí èkú ni. mo dá mi lóhùn bá tètè lọ fàátù níbi tí ẹ bọ̀ bò mọ́ ó gbè fún wọn nu ọmọ rẹ náà wàá fẹ́rù rẹ yóò máa tọ̀ sí lẹ́nu Allahu Akbar. ọlọ́run bí ìyá rẹ ti ṣe bàbá rẹ ó yá ìwọ náà máa gbà á. mọ̀ gbà á tẹ̀yìn obìnrin nu ibi ìmọ̀ àwọn àfáà tí ń sóògùn fẹ́ fún yìí o èyàn lè bá wá kí n dá lóhùn ọkọ mi ò fẹ́ràn mi wá ní lọ túnra ṣe lọ́mọ ìwẹ̀ dáadáa kọ́ mọ kàtíkè lọ sọ rẹ kó dáa tó bá sì dórí bẹ́ẹ̀dì gbogbo ara ni ọ dá fún yóò fẹ́ràn rẹ ọlọ́mọdé ń sògùn fẹ́ fóbìn torí mi náà ọlọ́mọdé ń di erin títàkùtà ayé òmù. àmín. ní àfáà tẹ̀ ń sògùn fẹ́ fóbìn ayé yín ti sá mọ́lámọ́lá. ayé yín sá mọ́lámọ́lá. yóò lè ń jèrè. wa anibu ila rabbikum wa aslimu lahu. obìnrin sì wàá rojọ́ fún ọmọ rẹ ọwọ́ gbé oògùn ọwọ́ sá ọwọ́ sì fi sọ ọkọ rẹ dẹrú ọ̀ dẹrú obìnrin tiẹ̀ náà àfà ọ̀ dẹrú obìnrin wàá rojọ́ ọkọ rẹ fún ọ Hanifa ló ṣògo kí ló yẹ ká ṣe lọ pe ọkọ rẹ wá bẹ́ẹ̀ni. ebi ni ìyàwó rẹ ṣe fún ọ tí ń ṣe kí ni tí ń dùn ọ ẹ má jẹ ntẹ yẹn ní kí ni ẹ dá mi lóhùn gbowó ṣe máa tán tálàáfíà máa tán ìfẹ́ máa tán. ìfẹ́ náà máa tán. wọ́n tá ń lò nífẹ̀ẹ́ ìfẹ́ lè kú yéyé tí ò ní sí mọ́. ó lè kú tí ò ní sí mọ́. ìfẹ́ káwọn afọ gbọ́ mi lónìí torí àwọn afọ àjìn síbẹ̀ ẹ jẹ́ àfọ gbọ́ mi àwọn afọ àjìn bíi oògùn fẹ́ burúkú tẹ̀ ń ṣe tọkùnrin fi rẹpọ sínú stóòfù ẹ̀yìn la bá ń bẹ tọkùnrin fi ń gbé jẹríkà mẹ́rin ẹ̀yìn la bá ń bẹ ẹ̀yin la bá ń bẹ. torí pé ìyàwó rẹ ń ṣe jálàbí lọ́dọ̀ yín tọkùnrin máa fọ́n tíyàwó rẹ lò lọ́lé àlè ẹ̀yin la bá ń bẹ. ẹ di ọkùnrin mọ́lẹ̀ bí ewúrẹ́ kó máa jẹ ètùtù ẹ mọ retí àtúbọ̀tán èló la gbà lọ́wọ́ obìnrin tó tọ́lọ́wọ́ fún wa tòótọ́ ìran obìnrin ní ń ṣe jálàbí jù wọ́n tó ṣe ń wá kárí bí wọ́n ṣe borí ọkọ tọ́bárọ́bì ṣe ń pààrọ̀ ọ̀dọ̀ àfáà kánì ò dàníyàn kọ́ ọlọ́njọ́ mọ̀ mí ó yàn ọlọ́njọ́ jà mí ó tà kí n kọ́lé kí n kó bòde nú ẹ̀bìtì ilé ọkọ rẹ lẹ̀bìtì bọ́ọ̀bá kó bòde sọ̀n kó lọ jà náà mọ̀ ni ẹ nífẹ̀ẹ́ kí n wí yìí àá sì fẹnu bà fún yín. a sì wí. bàbá wo kúkú síríọ́sì ó fẹ́ kú lé bàbá rẹ bó sojú lé mẹ́rin kémi náà kọ́ ṣé ilẹ̀ ń bá káàkiri èyí kò yẹ kẹ́ bá káà bẹ́ẹ̀ ti wà lìjẹ́ náà ni obìnrin bá kọ́ bá ń sàn á kú dànù ńjọ́ kan àlìkìyámọ̀ là ń lọ ká tó lọ àlìkìyámọ̀ sàárè sì láwọ̀ tó sàárè dáa tó lé tà ń sùn. àwọn tí yóò ń bọ̀ ànábì ò tí ì dé. sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ mi a máa ya
làwọn àfáà náà wá ń serú ẹ fún wọn tẹ́lá tó lóbìnrin ti ń nálé àfáà jù àníyàn kejì tẹ́ máa gbé lọ bó o ní orogún mi ó ṣe dẹrù mi ẹ wá rí àfẹ́ kan yìí yóò fẹ́ kó ṣe pọ́ ọmọ rẹ ní òdì olórí ilé sọ fẹ́ kọ́ ọmọ ìyáálé rẹ ó ya wèrè ni tọ́fẹ́ káwọn ẹ̀gbọ́n ọmọ ṣẹrú àbúrò tọ́lọ́hún sì kọ́ bẹ́ẹ̀ múra kọjọ́ ọmọ rẹ lọ kó mọ́mọ́ náà lé mọ́. sí oògùn lè fọ́mọ̀ ṣùgbọ́n ní kó máa darí ayé ni a sì máa páàkì ọkọ̀ títì náà a máa páàsì ọkọ̀ ṣèmi ń darí ayé náà nù ìwọ lọ ìwọ dúró ìwọ wá ìwọ máa bọ̀ náà ìwọ jòkó wọ́n ń darí ayé ọkọ̀ ni. wà á ní ibú ila rabbikum wà á sì lè mọ́ ọ́. káwí yòókù àbí adákẹ́ o. inshallah. ojú obìnrin ń koro ni bàbá alẹ́ nìkan bí wí ó lọ ṣe máa ṣe wá àtijọ́ ni wọ́n fẹnu kan obìnrin wọn lápá anábì ti sọ pé ọ̀dọ̀ obìnrin la yóò ti bàjẹ́ àfi ká lọ jòkó dì hàn tá a bá ti rí ẹ tó ṣe ayé ò dáa tẹ̀bá tún lóbìnrin ti ń sáré ilé àfáàjù ẹni kí tún ló bá lọ. kí tún lọ bá lọ. ẹ dá mi lóhùn bóòlù ọkọ ṣe mójú èmi nìkan yóò sùn ọ pàdé katakata pẹ̀lú ògùn Ọlọ́run katakata ọkùnrin tí ó ṣe bí ó ṣe dá. wà á ní ibú ila rabbikum wà á sì lè mọ́ ọ́. ìkànnì àwọn olórin oní gbogbo ẹ yóò tó ọ̀gẹ́ yóò tó ọ̀gẹ́ ojú tí a máa ké fún yín gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń sáré kọ́kọ́ mojú yín nìkan tọkọ fi pa orogún rẹ títí òwò yàrá rẹ mọ́ Ọlọ́run pa ọmọ rẹ tìǹú. Allahu Akbar. iṣẹ́ ọwọ́ rẹ ni ó sì jẹ́ tó ń jẹ orogún rẹ fi dùn lẹ́nu ọkọ mọ́ níbi tó ọba dé dédé tó kù tán lò ọ̀lẹ́ lójútu ẹ̀ mọ́ torí bọ́ kọ́ ṣe fi ọ ló fẹ́ òun náà. wá sínú. bọ́dọ̀ bá bá yín wí kó bá yín wí gbogbo ìtẹ́ ìtọ́jú bọ̀ tọkọ fi wá di wèrè tí ò fẹ́ gbọ́ àwọn orogún rẹ mọ́ tí ò fi rán ọmọ rẹ ní skul mọ́ kódà tó bá ṣe pé yẹ̀pẹ̀ náà ọmọ orogún rẹ yòókù ń tà wọ́n ju ọmọ rẹ lọ torí kádàrá àwọn tó ọlọ́ọ̀lọ́ tẹ̀ mọ́lẹ̀ ọmọ rẹ mọ̀ sáré tẹ̀lé ẹ̀ka ni tó bá ti ilé ìwé dé a máa mú gbó yóò wá yẹ yàkuyà ṣùgbọ́n ní kó ju ẹ̀ yòókù lọ ó ju ọ̀lọ́ lọ́nà lórí ibùnú. wà á ní ibú ila rabbikum wà á sì lè mọ́ ọ́. kí wọ́n yòókù àbójì dìjà gbogbo jẹ̀mọ́ náà ní bá sọ̀rọ̀ àwọn obìnrin ń sáré lónìí kùrùkẹ́rẹ́ lèmi lọ́yẹ̀ sàlátù ustaatu mo fẹ́ rí yóò fẹ́ jẹ́ orogún rẹ̀ sùnù ẹ̀ tún wá parọ́ ìwọ tó wà mí tó jẹ́ ọkọ ní náà tó wọ yàrá kan tó wọ yàrá kan níbi tó wọ̀ mọ́ ibi tó ti padà sẹ́rù ọmọ wọn nù ẹ̀yin àfa àtẹníyàwó méjì méjì ẹ̀ páàsì ẹ̀ lọ tún lè yín ṣe. nígbà tí ẹ bá ti jẹ́ ó yé ìyàwó kékeré ẹni kíni pé ìyáálé mi ti sú mi lójú ń fi ọ ọ̀dẹ̀ ń dàrú. kò sí sinmi mọ́nù. àwọn àfa ò dá mi ló mọ́ o. òróbì ìdòrí ẹlẹ́nu yẹ̀yẹ̀yẹ̀ ọ̀gẹ́dùn wọ̀nyí. baba ya Allah ẹ jẹ́ ni ya Allah. ya Allah. ayé tí n tú yẹn máa tẹ̀lé mi. ẹ dẹ́kun ìyá létọ́ ní òmò róró mọ́ ta ló lò débẹ̀ dá mi ló olórin olóyà tó jẹ àlámẹ́ǹtì ta ló wọ́n ń bure níbi ọmọ bíbí kí lóbìnrin ò lè yà níbi ọmọ pípọ̀ kí lóbìnrin ò lè dà níbi àṣejù kí lóbìnrin ò lè dì ọ̀rọ̀ méjì ní sọpọ̀ ẹ máa dá mi lóhùn òun bá obìnrin sọ̀rọ̀ ẹ̀ka ìwọ tí ìyáálé rẹ tọkọ fẹ́ gbé agbára fún wọn ìyàwó lórí ìyáálé rẹ tètè yẹ tó o bá yẹ ọmọ rẹ lédè yẹn ò dá mi lóhùn sáwọn àfáà tẹ̀lé mi mọ́ ni àwọn ẹ̀tẹ̀ pa rọ́rọ́ níbi tí a ti rò bá ìsinmi bẹ̀rẹ̀ àti bá àgbákò
wàfà tó ń bá yàwó kàǹkó tí ìyáálé rẹ wá dàbí ẹni tí ń rugi tíyàwó ìyáálé ò ṣe fi hàn níta ẹ̀sìn lẹ́ẹ̀kéwù atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun. Allahu akbar. ẹ mẹ́ta ọmọ ẹ̀yin obìnrin mo fọlọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ń pa mí lẹ́kún ní sọ ẹ̀ gbogbo ilé àfa wa dojúrú wọ́n bá jẹ sàárì ẹ̀rí yàrá ìyàwó báyìí tí ẹ̀rọ mọ̀ ọ̀rùn jáde yàrá ìyálé wọn mú gàrí jẹ sàárì yóò ní èèyàn mẹ́mu tẹ́mu tí bàbá yín dálẹ̀ lẹ́rí o gbogbo ọmọ tẹ́ ìfọkọ̀ gbé lọ skul yóò sáré tẹ̀lé ọmọ ìyálé kẹ́yìn ni lẹ́yìn tẹ́ ti dalẹ̀ ara yín rú kí wàá ṣe ó ya tí ò bá yà kéwòn lẹ́kẹ́ tẹ́ ì bá yín jẹ́. wọ́n wọlé ẹgbẹ́dùn kọ́ńkárùkọ́ máa gbọ́ bàbá ya Allah ẹ̀ sọ bẹ́ẹ̀ dáadáa Ya Allah. ẹ̀ sọ bẹ́ẹ̀ dáadáa Ya Allah. àwọn afa kan tún kéwu erékì ní ẹtú Naam. wọ́n ní kò sí seniority nílé ní láàrin ìyálé àti ìyàwó mo tako seniority wà kí mo fẹ́ jẹ̀mọ́ Seniority ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kí mo ló wà ẹ tẹ̀lé mi ká lọ lé ànábì Sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ tí mo sì fẹ́ tú yìí gbogbo òwò ni mo fẹ́ kí wọ́n máa gbọ́ wọ́n sì ń gbọ́ Bẹ́ẹ̀ni. ìlú àfáàní wo àfáà tí ò kéwú kó fi kéréwú bọ́ pákó lè ṣe wá sí níwò kó tún rìn kéwú níwájú ilé kéwú. Ahlan wa sahlan. ọ kéwú ọ àfi kéréwú bọ́ pá ọ wà rìn kéwú nílé kéwú kó tó lè kéwú níwò. Gbàǹlo tó lè ṣe wáàsí. bẹ́ẹ̀ ni o tún ọ̀pẹ tó fẹ́ gbọ́dọ̀ tó lọ́mọ wo ni ọ́ wọn ò dá mi ló mọ́ ẹ̀yin obìnrin ẹni ṣe ìyáálé àtẹ̀wọ́n ń bẹ àbí òsì ẹbí mi kí n dá yín lóhùn sọ pé Khadijatul Kubra òun ni ìyáálé ànábì ẹni tí rìkọ́dù ọ̀rọ̀ kó ká dáadáa olóòní jẹ́ tí ó bàjẹ́ Àmín. òun ni ìyáálé Khadija wa kú Àdíjà wá kú. Aisha kò bá Àdíjà nílé Àìṣà ò bá Àdíjà nílé. rárá o tí Khadija fi kú ànábì ò fẹ́ yàwó lé Ànábì ò fẹ́ yàwó lé. yorùbá ànábì dáadáa Sallallahu alayhi wa sallam. mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa ìlú wo la wà yìí Bẹ́ẹ̀ni. Khadija wa kú tán Àdíjà wá kú tán. ẹ̀dẹ́kọ̀ ẹ̀kọ́jú síbí ìfọ̀ Aisha wa dé Aisha wa fẹ́ràn ànábì fẹ́ràn rẹ̀ jù Sallallahu alayhi wa kí sallam. mo ló ṣe jẹ̀ mọ́ Ó fẹ́ràn Ànábì náà wá fẹ́ràn ẹ̀ jù. jù ẹni kí ló bí jù òun nìkan ló fẹ́ lọ́mọge tó bá nílé òun ló lu mílíkì ẹ̀ ìwọ ló wá mọ̀ yókù ìyẹn lọ wá hó sí inú rẹ̀ wá dùn lọ́dún tí ń sọ látàárọ̀ elégbòogi èyí tó gbọ́ yé nù oní mílíkì ló gbọ́ yé wọ́n máa mu mílíkì náà kọ́ Olè. kò sẹ́mu pẹ̀lú agolo wọ́n ń dà mí njoko àdúgbò àgbàtì Àìṣà ẹ yòó bọ́dọ̀ dáadáa Sallallahu alayhi wa sallam. ó wá dijọ́ kan Ó dijọ́ kan. káwá bu ànábì lẹ́rọ odidi ẹran tẹ́ ti róòsì dáadáa wọ́tọ̀ ní róòsì fúláwà níjẹ́ róòsì òwò lọ́wọ́ ń wí nsọ Yorùbá tó bá gbọ́ ẹran tí a ti gbá nǹkan sí làbá ànábì bá bu ẹran sí méjì ẹ́ Ó wá bù sí méjì. ló bá ní kí wọ́n lọ bu ẹnìkan nídàá kan Àìṣà bá gbà lọ́wọ́ mú ẹsẹ̀ Èsè. àyè ti pọ̀ ju ó ní ọba béèrè di oníkìnìdí olùgbà tí Khadija fẹ́ kú ó ní kí n máa bá ń tọ́jú ẹ̀ bí Àìṣà ṣe gbó Khadija báyìí ojú sí padà ó lọ ń dá ọkọ̀ ìyá arúgbó tó ti kú yìí lójú mi sán obìnrin tí ẹgbẹ́ obìnrin àti máa lérí síra wọn wọ́n tó mi èmi ọ̀wọ́ mi Lójú mi tí mo wà lójú ọpọ́n. wọ́n tún lọ kọ́wọ́ sí àbẹ́yìn.
kí n sọ yókù délẹ̀ ní Àìṣà wá fẹnu gún Hadija ó regret ìjọ náà anabi kọjú sí ni anabi ò gbọ́dọ̀ lu obìnrin wa gbà mú bàbí Àìṣà anabi kà bu ẹkún ni ta ló ń fẹnu kàn ó ta ló ń fẹnu gún. ta ló ń fẹnu gún Hadija ló fẹnu gún hamanatbi hina kini nígbà hina kazabani nas nígbà tí èèyàn ń pè mí lókùrọ̀ ló gbà mí gbọ́. ó gbà mí gbọ́. òwò sáà níbi máa lè ha owó rẹ mo lò tí mo débi tí mo dé yìí. owó rẹ mo lò tí mo débi tí mo dé. ìyálé mi nù tó bí rẹ gẹ́gẹ́ ọmọ fún mi. nígbà tí ìrànlọ́ba rẹ ta kò mí ló ti gbà mí gbọ́. ló ti gbà mí gbọ́. umurumọ́nù bá jáde wọ́n lọ níbi ṣe sùúrù náà hadasa àwọn haditha wọ́n tó bí haditha nù gbogbo haditha ní jẹ́ Àìṣà pé ọmọ tó ń bá jà yìí kéré ọmọ kékeré ni kò mọ̀ ọ́ ni Ànábì ló mọ̀ ní tíra fi yá pé Ànábì wọlé ó sì jáde nígbà 70. sallallahu alayhi wa sallam. Hadija ló fẹnu kàn Hadija ló fẹnu kàn. sallallahu alayhi wa sallam. sẹ́bẹ̀ níyàwó rẹ ti stand ìyálé rẹ tí ń pè lóko mú ní ni mà pè ọ́ tó wà lè bóde tó lọ́n fa tẹ̀sùbá àná nínú yàrá tó sì gbọ́rọ̀ láńkọ́ tíyàwó rẹ ń ṣe kí ni tí ń sọ sí ìyálé tó wà lè bóde kó fi tẹ̀sùbá àná wọ́n sí kó tiẹ̀ wá dákẹ́ kó wá kó ọ yàrá pé wọ́n ibú ìyálé ẹni dákun mo gba tiẹ̀ máa kúnlẹ̀ yàrá kò kẹ́nìkan orí ibú tó sí òkà ọ gbọ́dọ̀ jẹ́ gbedesọ yálé tó bá yẹlẹ gbedesọ yálé ọjẹrẹ ọmọ rẹ mọnu. wọn ò dá mi lóun mọ́ o àwọn àfọwọ́ lè dáhùn torí gbogbo tí wọ́n wí ilé wọn ló ṣubú sí. ẹ̀rí ìyàwó àfáà mi tí wọ́n bàtà gẹ́gẹ́gẹ́ ìkówó wégele mọ́ níbi mọ́ kúlù mi ẹ̀ ti mọ̀ pé ń mísì kan láàjù kan lọ. èsè tí ìyàwó yóò ṣe é wò tí ìyálé rí mọ́lámọ́lá tó dàbí alágbàfọ̀ tẹ̀ ń lò yálé bí aṣọ bí abọ́ ọ̀dáná. wọn ò dá mi lò ọwọ́ múyàwó lọ wá sí ọlọ́kọ̀tò kò síbi tó ti mọ̀ rí gbogbo àyàtọ̀ bá há ní ó pa ọ lórí. èpè kọ́. èpè ní lómi ní ẹsẹ̀ pé ọtí ẹnìkan mọ́lé ọlọ́tí kú ọní kò fi ti òde mọ́ ọwọ́ amúkan lọ lẹ́yìn nkunu bí àṣetánì lóun tó kó wájú gbogbo tó bá hàn náà ní rántí mọ́ tọ́lá ọtí gbé kan fún kan. èpè ni. kí wọ́n bẹ̀rẹ̀ wá sí nísìn mo ta àwọn àfa àjíra tààrọ̀ ni dábìlẹ̀ ọmọdé. wà á ní ibú ila rabbikum wà á sì lè mọ́ ọ̀la. bàbá wa ya Allah. ya Allah. elégbòogi ìyàwó méjì mo ní mi ò ṣe dúró yìí gbogbo ntẹ bá gbọ́ tí ẹ ń pa ìyàwó rẹ di mélòó méjì mo ní. nígbà tí mo fẹ́ fẹ́ ìyàwó kejì mo ṣe kíní kan náà fàájọ náà àwọn afáàsì fẹ́ máa họ lọ bá jòkó lójú agbo báyìí ìyàwó tí mo fẹ́ jòkó báyìí mo ní jòkó lápá bí mo wà ní tí ìyáálé mi ò bá dé àárín sí àdúrà àmọ́ ẹ̀ta aṣọ kan náà lájọ wọ̀ nígbà tí mo ti fẹ́ ìyàwó lé mo fẹ́ tún òun náà fẹ́ nù nígbà tó fẹ́ ìyàwó àyálé ọtí ìlówó gíní lẹ́jọ́ wọ̀ àmọ́ nígbà tó fẹ́ ìyàwó fátìwù ti dé fún ọ ọwọ́ àwọn ọlẹ́sẹ̀ wa ni kó dúró ní kó máa sáàfù àlejò gbogbo ọbẹ̀ ata ní ìbáyé àlejò jẹ́ a ní èsì àgbákò ẹ̀yìn àlejò lóore. wà ní ibú ila rabbikum wà á sì lè mọ́ ọ̀la. wọn ò dá mi ló mọ́ àwọn àfáà náà dá máa bí. bẹ́ẹ̀ni. ìyálé mi wá dé bó ṣe dé báyìí mo nàró fún lójú agbo jogo ṣe ní dàrú rọ ìdùlé sọ̀kánìkọ̀ ẹ̀ bó lọ wí. wà ní ibú ila rabbikum wà á sì lè mọ́ ọ̀la. ẹ má pa wọ ohun tí mò ń sọ reality ni ọ̀rọ̀ gbèsè ayé mi sì ní sọ lónìí. bẹ́ẹ̀ni. àwọn àfáwọn sọ̀lú mo ní wọ́n ti sọ̀lú mo gba máìkì lójú agbo tẹ́rọ lọ mo gbogbo jẹ̀mọ́ ẹ jẹ́rìí mi o ìyálé mi ní kò sú mi o
ìyàwó tí mo sì fẹ́ fẹ́ ni ẹ̀sìn ló mú mi fẹ́ fẹ́ o ìyáálé mi ò trọ́bù mi mo sì gba ti my dear sọ fẹ́ fẹ́ mi ó ní bẹ́ẹ̀ ni gba tóbi tó dúró lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀yin afẹ́ so yìgì nísìn gbogbo wọn tó bá ti lè níyàwó kékeré tọ̀tọ̀ àlébù ìyáálé fún ilé rẹ̀ ò ní tòrò mọ́. ilé rẹ̀ ò ní tòrò mọ́. ọ̀bàlẹ́jẹ̀nu. ọ̀bàlẹ́jẹ̀nu ni. wọ́n kọtí síbí ìwọ ìyàwó náà tí o fi ọtá ń kó ìyáálé rẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n bá tiẹ̀ wá fẹ́ yàn lé ọmọ rẹ̀ ó ṣèrú ayé. ẹ kí ni ha kọ́nà yí padà ni. ìwọ ìyàwó tó ń bẹ lójú agbo yìí tí ọkọ rẹ̀ pẹran ọdún léyà ó wá gbé kọmọ sí yàrá rẹ̀ ìwọ lọ ń mú sọ ìdẹ fún ìyáálé rẹ̀ ọtí já iye ọmọ rẹ̀ mọ́ tiẹ̀ tó bá ń bẹ lójú agbo yìí ọ̀ kú oríire gbogbo olójú lọmọ wọn yìí lálùbáríkà kí ló fẹ́ ṣẹlẹ̀ òdodo ọ̀la ń sọ fún ẹ̀kẹ́ bẹ́ẹ̀ni nkúdélé ẹnìkan àsìmọ́ bó ṣe rí lẹ́yìn ọ̀burú débi pé ìyá tó bí ìyàkọ rẹ̀ àfi kó rí ọkọ tó rí nǹkan gbà lọ́wọ́ ọmọ tó bínú bẹ́ẹ̀ ni gẹ̀tìmọ́nù fẹ́ẹ́ díwọ́ náà lọ tó bá dọjọ́ alẹ́ tọ́ọ̀mù kalẹ̀ nǹkan tó wọlé ọmọ tiẹ̀ náà gbogbo ẹ ló bá wí mo wá ra mọ́tò kínní fún ìyáálé mi máa ká tí ń wí àrọ́fà kékeré wọn yẹn ń dáhùn mo tún rà kejì fún édè máa fi gbé ìyàwó káàkiri náà kò tí ì kàn án ńgbà mo wá rà kẹta tí mo wá rà kẹta mo wá ra tiẹ̀ fún mo wá gbé ọkọ̀ fún tó tóbi haranta mo lára ọ̀fà wọn ní náà gbogbo ṣe ká sí ayé nù ìyáálé mi tọ́ ìyàwó òun fẹ́ mi pẹ̀lú ọlá ni kò sí ìyáálé tí ìtọ́ yàwó nígbà tó bá rówó họrí lọ tó lọ fẹ́ yàwó níjọ́ tó fẹ́ yàlé ṣèbọ̀ yá yàrá fẹ́ sí ni àti fóòmù tẹ́ fi sunrun àkọ́kọ́ nígbà tó lẹ́rẹ̀ létí lọ́rẹ́tì ìyàwó kejì èéṣe tó jìyà tó ìdí ó tọ́ ọ láwò gbogbo ẹ̀yìn àfọ àtẹwà ń bì gbogbo ìyàwó àkọ́fẹ́ yín ó fẹ́ bí ẹlẹ́gbẹ́ ọmọ kéwù ni bí agbádá ká da agbádá wo bẹ́ẹ̀ dì bí para mi kásáré fa aṣọ kọ́tìnì ya ká ìsúná ọmọ wìrìwìrì ọwọ́ arówó rẹ́ǹtì ilé tó wá ní fúláàtì tán ọwọ́ ní kò ní rí mú mi ó rí rí òbí ọ̀ ọwọ́ á fi ìyáálé sí family house ibi tó fi kó sùdì ọwọ́ á lọ máa ń ṣètò rẹ́ǹtì lọ́nà wá mú ìyàwó lọ my dear ká yóò dàrú báyìí méjèèjì báwọn ayé tí mo fẹ́ ké tí mo mú wá látọ̀fà ní ké lọ́wọ́ ẹ̀ sọ pé mo balance. bẹ́ẹ̀ni. àwọn ọkùnrin ò mọ lẹ́sẹ̀ wọn ò ṣe kí ni jàmọ́. wọn ò mọ lẹ́sẹ̀. wọ́n kà á kó pé ìyàwó tuntun á máa gùn yàn èyí tó lè gbóhùn tuntun lòun náà kó tó gbó èyí tó lọ fẹ́ ọmọ yọkùnrin tó kọjá lórí ẹ níyàwó tó fògùn gbà. wà á ní ibú. tó fẹ́. wọ́n ní kí ló wá sọ ní wò ó náà ní sọ fún ọ. tá a bá ti lè rí yìí tó ṣe bàbá yá àlá jàmọ́ ẹni náà ẹni tí ò ṣe dáadáa lórí ìyàwó ṣe ni ó ṣe dáadáa láàrin àwọn ọmọ. ọkùn ẹ̀kan lọ nursery and primary school ọkùn ẹ̀kan lọ ajá bíbátà dídòjé ó ní ìyá àti ará oko ni ẹ̀ lè wúlò èyí ọmọ èkó ni ìyá àti ẹ̀ àlámù lọ sùkúù gidi ọ̀tọ̀ ni ìwé ọ̀tọ̀ làlùbáríkà. bẹ́ẹ̀ni. àwọn tá a wá ń pé wò yìí ìwé mélòó la kà ń tá a bá sì dánwò láyé lónìí bẹ́ẹ̀ ni ìwé bá dánwò ló lọ sùn àlìkìyàmọ̀. yóò yí lọ. kí wàá la ka o tẹ́ ń fọmọ kan kẹ́kan tẹ́ ń fi ìyàwó kan kẹ́kan kódà o ti bí ká máa pín oorun ẹlẹ́tì bẹ wọ́n ná oorun ọ̀kànnì ọmọ amú tẹ̀sùbà tó fàǹgbà tó kàn ìyàwó náà ìlà ọlọ́run ní gbàdúrà rẹ bá torí àdúrà kan náà fẹ́ lọ sí yàrá rẹ oorun ti kàn yàn ó fi tura yẹn sára bẹ́ẹ̀dì ó wọ sọ fẹ́lẹ́fẹ́lẹ́ ọwọ́ kì í tẹ̀sùbà ọ̀rọ̀ mọ́lẹ̀ ó kì í yí mọ́lẹ̀ rẹ kó tó bá ti tẹ̀sùbà ọ̀rọ̀ lọ. wà á ní ibú ìyá rabbikọ wà á sì lè mọ́ ọ la. anakumullah. ẹjẹ tí yóò kú kí n máa lọ ilé mo rí i pé ẹnìkan tí ń sọ ọlọ́ọ̀kan bẹ́ẹ̀ orí ti dáàdi junior nù wọ́n àti ihe ọkọ rẹ irú
kẹsẹ̀tì ni màá wá ká ẹ̀dọ́ kẹsẹ̀tì tẹ́lẹ̀ jáde mi ti kí afẹ́mọ́ gbọ́ yóò máa fast forward ẹ̀ tí ń nà. Dádì Junior ọ̀rí ń tọ́ sọ lédà ọ̀bàlẹ́jẹ́ onígbòógì ẹjọ́ sọ̀rọ̀ kan fún ẹni kíni báyìí ni ìyàwó ò bá tó kò lè sí èrè ọmọ jíjẹ ẹlẹ́tọ́ lẹ́yìn ẹjọ́ yé ìyàwó pé ìyáálé rẹ ìṣẹ́gbẹ́ rẹ àkọ́kọ́ àdírẹ́sì inú ilé mi nù. inú ilé mi ní àyín o oorun yín balance òun rà sọ fún yín bákan náà kódà mọ́tò yín ò fàìn yàrá yín ò gbọ́dọ̀ yàtọ̀ síra wọn ṣùgbọ́n gáà rẹ ni ẹ̀kọ́ tí sí àyín ìyẹ̀tọ̀ kí tó. ẹlẹ́ẹ̀kejì nínú al-inaba tẹ̀lé mi al-inaba tó àkọ́kọ́ kí mo pè é ní rububiyyatihi tẹ̀lé mi kí ló lẹ́ẹ̀kejì al-inaba al-ilahiyya Allahu akbar. al-ilahiyya inaba awliyaihi ó ní inaba àti wòlíì Ọlọ́run inaba méjì ló wà inaba àkọ́kọ́ ni ti gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá tẹran ti mùsù tàgùntàn tèèyàn àgbà pé rububiyya ni onírọ́bùwà nífi jẹ́ Rabbul alamina. Yùn bá nàbí dáadáa. Sallallahu alayhi wa sallam. Ṣé mo lè tú kejì? Bẹ́ẹ̀ni. Inaba ẹlẹ́ẹ̀kejì ó ní tí inabatu awliyaihi inabatu al-ilahiyya inaba àti pé òun ni Ọlọ́run wa. Òun lọ́lọ́run wa. Yùn bá nàbí dáadáa. Sallallahu alayhi wa sallam. Àwa rí nǹkan mẹ́rin lára tó bá ní inaba yìí. Ọ̀rẹ́kìlẹ̀ àkọ́kọ́. Àkọ́kọ́. Ìwọ ni ń bì. Mahabbatuhu gbogbo tá a bá ti pè ní ọ̀rẹ́ wa a gbọ́dọ̀ fẹ́. A gbọ́dọ̀ fẹ́ dáadáa. Ọ̀fẹ́ Ọlọ́run àpẹ̀lú sí ọwọ́ rẹ tó bá ṣe fún ọ. Ó pọ̀ lẹ́rìn ni òun lọ́lọ́. Ọ̀fẹ́. Ó mẹ́kún wa ni òun ní kíni jàmọ́. Òun lọ́lọ́run. Ó mú àsìkí wa ni òun ní kíni. Òun lọ́lọ́run. Kò tí ì mú wa ni òun ní kíni. Òun lọ́lọ́run. Àwọn wòlíì Ọlọ́run wọ́n yìí fẹ́ iṣẹ́ ọwọ́ Ọlọ́run òun gangan ni ẹ fẹ́ gbogbo tó bá ṣe fún ọ títí ẹ lọ́rùn. Dá mi lò. Òun náà pè ní àròjù ilé ìfi kulli waqti. Gbogbo àsìkò tó lọ́nba tí ló ń dé kó máa bọ́ ọ lẹ́rú. Kó máa bọ́ ọ lẹ́rú. Kó máa bọ́ ọ lólùfẹ́ rẹ̀. Wal khushu'u káṣí jẹ́ ẹni tí ó máa wá rírì fọ́lọ́. Al-amnu min makrillah kéèyàn fọkàn balẹ̀ pọ́lọ́hún ò lè ṣe nǹkan fún un ètò ọmọ wa rẹ ni. Olùbí tá a bá dé ọ̀rọ̀ tí a kọjá ká ní ásídẹ́ǹtì. Ásídẹ́ǹtì mọ́tò ni wọ́n fọkàn sípò lè ní ilé lè wó lù ọ́. Ásídẹ́ǹtì ni. Ásídẹ́ǹtì náà ni. Wọ́n lè tàmọ́ ládùúgbò kọ́ sì forí gbà. Ásídẹ́ǹtì náà ni. Mọ́tò ni wọ́n ń wò. Iná lè sẹ́ kó jó ọdí dàjì. Ó sọ ọ́dà aláàbò ara. Ajínàjì mo di. Kéèyàn má fọkàn balẹ̀ pọ́lọ́hún ò lè ṣe kí ni jàmá. Kó ibi tá a bá tẹ̀sùn bá a dé yìí ó kọjá kó mú wa. Ọlọ́run ń wí bẹ́ẹ̀ o. Torí kò sí ntọ́ lè ṣe. Agbára oògùn ò ká Ọlọ́run. Kódà ẹni kí ni jàmá. Agbára tẹ̀sùn bá ò ká Ọlọ́run. Kò ká Ọlọ́run. Ẹlágbára kí ló ká Ọlọ́run. Agbára Ọlọ́run náà ló ká Ọlọ́run. Allahu akbar. Ó dá mọ́ni. Ká máa wárìrì fọlọ́. Tó bá sagbára tẹ̀sùn bá ká Ọlọ́run ni ẹni kí n mú wa. Dá mi lóhùn. Ẹni kí n mú wa. Ó kọ ta là ń fà. Ta ló ń kọ ara rẹ. Ọlọ́run. Bàbá pé tó bá lóhùn ò dáhùn kọ́. Ta ni ó mú. Ẹnìkan ti dó lẹ́yìn agbo imam ẹ̀yin ni ń pè tẹ́ bá ń lọ fún fẹ́ rí èmi mo ló kọ́ mi èmi lè máa mo lè máa lọ ní ọkọ̀ straight ẹnu mi sì ní pè mí salamu aleykum mo sì mọ kí ẹni tí ó pè mí mọ́rí àbá bẹ́ẹ̀ lọ ṣe rí nu àwọn kan tọrọ lé Ọlọ́run fún ọ ó sì fẹ́ ẹni tí ò ní ìdí ẹ̀ ó bùn àwọn kan tọrọ ọmọ kò fún ọ ó sì fẹ́ ẹni tí ò ní ìdí ẹ̀ àwọn kan tọrọ àlàáfíà kò fún ọ ó fẹ́ ẹni tí ò ní ìdí ẹ̀ àti bí arìn lọ fà. Bọ́ọ̀rọ̀ Ọlọ́run ti rí nu ẹlòmíín ń sunkún nǹkan kò fún ó sì fẹ́ni tí ò ní ìdí ẹ̀ ìbámọ̀ rí bẹ́ẹ̀ afúnyàn lóyún àṣẹ oṣù kejì tóyún bá tí ó bá ti pẹ́ jẹ̀dá yóò tún ṣe kíni yóò tún ní kíni ètò ti dúró yóò tún ṣe ẹlòmíín wá ṣe ẹyún dórí mẹ́ẹ̀ẹ́dógún lọ́mọge ó tún wá bí tó sùn nílé ọkọ
ẹlòmíì náà sì ló lu mílíkì ẹ̀ kò sì gbọ́ kó wọ́n wà ní kò ṣe sì náà rí ẹ wọ́n lọ. bọ́lọ̀ ń ṣe é jẹ́nu. ẹni tí ó máa dàlúrú tí ó máa sponsor ọtí yóò sì lówó lọ ẹ̀tọ́ wa sọ pé ọlọ́run fẹ́ kọ́ mọ́sálásí kò sí ní rówó jẹun. ọlọ́run ò sì ní fún lówó. ẹ dá mi ló ń jèrè onífin jẹ́ fàálù lè mọ̀ yorí ìdù ọlọ́run tó bẹ̀rù ẹ dá mi ló. ọkọ náà máa sọ pé ìyàwó tí ò bímọ yìí èmi mo lu mílíkì rẹ̀ èyí tó ti wá di bòsìkẹ̀ pẹ́ńtẹ́ yẹ̀mọ̀ àdògán tí ò sí kí tí wọn ò lè tó sí. Ya Allah Ya Allah. yóò wá ṣe kí ni jẹ̀mọ́ yóò wá máa bímọ pẹ̀rẹ̀pẹ̀. ọlọ́run ní ń júwe fún wa o mo rò pé ntọ́ ṣe ló ran ọlọ́run ó fẹ́ ṣe ntọ́ ni ó ṣe ni tó bá lóun ò ṣe bàbá tàbí òmù. ta ni ó mú. àti yóò bá anábì tí lọ lé. sallallahu alayhi wa sallam. wà ní ibú. wà ní ibú ila rabbikum wà tilẹ̀ mọ́ọ́lá. ẹ dákun ẹ̀yin yá wa àwọn bàbá wọ pa ìwo látàárọ̀ ẹni kìtùn lẹ́lẹ́kẹta. ẹlẹ́ẹ̀kẹta. wal ikibalu ilayhi kólúkálùkù kọjú sọ́lọ̀. ká kọjú sọ́lọ́hun. jẹ̀mọ́ tẹ́yẹ̀ bá lé mi lòún wò ẹ̀jẹ̀ má pèjú ìwà ni o tí n bá ti wọkọ̀ tí mo kú òun bì kí ló tún kú mbẹ́. ẹ̀ dá mi ló o kú ọlọ́run tá a fi síbi ẹ kọjú sọ́lọ̀. ká kọjú sọ́lọ́hun. má gbọ́kàn ní pọ́kọ rẹ ní ìrànwọ́ ní maka aláàjì ìrànwọ́ mi maka ló jẹ́ máa bá a jà ọlọ́run ni ò tí ì ràn. àwọn ọ̀rẹ́ tá a wà ń bí lágbájá kò fàṣírí tí ń sáhà bóyá kádàrá rẹ rọ mọ́ ó lè fún ọ tọkọ ya wèrè. ó yíwọ́ fún ọ. mo tún máa ń díje mi àtàwọn èèyàn mo fẹ́ sọ lólè bá dé ẹ̀ fún alẹ́ tẹ̀ ń lò ẹ̀ mú àwọlé mo nílé wo ló kọjá lé bàbá mi ilé mi náà àní ẹ mú àwọ̀ ẹgbẹ́. n wà tún kó tíra fẹ́ lómi lọ́mọ sá àní tá a fi kakọ́kọ́ lọ náà sáà tẹ́ ń sọ kéèyàn máa rò pé rùmí tún lẹ́gbẹ́ kan lẹ́yìn Allah àbọ̀wò ní ìjẹ́ fọlọ́ bẹ́ẹ̀ bá mọ̀ níjọ́ tí n bá kú àṣírí òtù bí ẹ bá tún jẹ́ ọba kú yá ọmọ túbí la sara irú famala omi nkó wa ti wà lánà sí. ládùú wàhálà tí ń ṣe é ká ẹ̀ kéèyàn tó wá da nǹkan mi pọ̀ mọ́ náà kò lè kú dáadáa. àsìkò kan jọ ni ọlọ́run ti ní tí ì dojú agbo tó ìṣẹ̀lẹ̀ kéèyàn ó ti mọ́kàdé ó sì kú lọ́sẹ̀ tó tẹ̀lé. níjẹ́ ó kú bá àwọn afọ bá kábàárà ẹ̀já kírun ní bá fọ dé wọ́n ní kí ni jẹ́lẹ̀ àwọn làwọn ni àwọn làwọn ni lójú wọn náà ti wọ́ wọn náà máa wọ́ ẹni bá kú láàrin àwọn ni àwọn afọrí ẹdúlẹ̀ gbàgà àfi hẹ́w àwọn afọ àbá họ ẹni tí ò lè má pe àyà kan lójúmọ́ àdìsí dùn mọ́ lẹ́nu gbogbo ẹ ló dùn mọ́ lẹ́nu ẹ dákun bá a ṣe wà yìí báyìí ò bá mà á sọlọ́hún ò mọ̀ wá ẹ̀yìn bá níbi dáadáa. sallallahu alayhi wa sallam. sáà tó a bá dá akẹ́kọ̀ọ́ mọ́ ṣé wọn mọ̀ ọ́. wà fún àtẹ yín mú sí ládùúgbò ọlọ́pàá gbọ́dọ̀ dọ́kọ̀ rẹ dúró ọ̀họ̀ ni tọrọ ọ̀sìn ni orí èèyàn kẹ́ ń kọ́ sẹ́ẹ̀sì. bọ́ọ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ rẹ̀ máa ń fún ọ lẹ́sìn lẹ́yìn àgọ́ ẹjẹ́ túká wá sí wò lẹ́ ń gbọ́ àjọ pàdé mítìnì lánàá ni. èyí tí mo fẹ́ sọ yìí yóò dùn àwọn èèyàn díẹ̀ ṣùgbọ́n lọ nìkan ni ń jíṣẹ́ fún ẹni kíni yìí máa fi sinapu lo oògùn ó kéde náà àfa tẹ bá jí lárọ̀ tẹ gbóòórùn ẹnu ẹ báyìí tẹ ẹ ní bá ọtí gbọ́dọ̀ ń lọ. ibo ẹ lọ. ntọ́lọ́wọ̀n ṣe sinapu ni ó ṣe. ṣé sinapu ni ẹ wá ṣe. ẹ wo bí tẹ fìgbàgbọ́ yín tì sí
síbi ọtí ẹ̀ ń fi fọ ọkọ̀ ọlọ́run. wà ń já kánmúkánmú lóde. mo rò pọ̀rọ̀ yìí le díẹ̀ mo sì mọ̀ pé kárin wọ́n react sí ṣùgbọ́n gbà tí ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run ló ti fún mi ní tí ń fi jà. wàláhì ọlọ́mọgbà. sẹ́ẹ̀fù láì ni bẹ́ẹ̀ni. tó sì mú tààrà tested okay. bóòlù ọmọdé. wa anibu ila rabbikum. ẹ dákun afọlọ́ọ̀bẹ yẹn má mutí mọ́ torí ọlọ́run ẹ dákun. ẹ má mutí máa ń torí ọlọ́run. nígbà tí ń mú iná lẹ́yìn ikùn rẹ ti ń wú ọ lóore èló lọ tí ó wàá gbé wá torí ọlọ́run nínú tó kọ́ ọ̀dọ̀ ọlọ́run tó lè fún àyè. ọ̀rọ̀ ń pa mí ní ẹkún tààrà kò wá sáfà tó mọ́mọ́ ń tẹ̀ ń lo ẹ̀fìn hàn án gbogbo àfáà náà wá sí mọ́ ìpàrìpà. mo ń sọ fún ọlọ́run tó bá ku ọ̀la tí ń ṣe bẹ́ẹ̀ kẹ́lẹ́ ló gbẹrú ẹ̀ ni pẹ̀lú wàhálà tí ń ṣe lọ́sàn àti lóru tí mo yòrò tán bíi ṣúgà yìí kí wọ́n á lọ fi nǹkan míì kún ọlọ́run àbáwo ní jẹ́ ìwẹ̀yìn àfáà lónìí bẹ́ẹ̀ tí ń jẹrin ilẹ̀ ń jẹrin àlàyé èmi la ṣe ká tó dà báyìí tàwa dà báyìí tán tàwa fúnra wá ń sinmi mọ́ kí ó ti wọ́ kí tó fi raṣọ mẹ́rin márùn bàbá rẹ̀ kéè é ní ń pa sọ́lò tó wá ṣàánú wọn ju bàbá rẹ̀ lọ ni tó ọlọ́lọ́hún ò ṣe wọ́n ń taari mọ́tò ni o wọ́n ń gbé kọ́rùn wọ́n sá ń gùn kan wọ́n sì rọ́ọ̀gì ilé wọn náà tún ṣerú gíláàsì táyé ń ṣe é sílé. kí ló tún fẹ́ dà. ọ̀fẹ́ ìyàwó tó wù ọ́ gbogbo àwọn bàbá tó kọ́ sàáfà ìjọ ẹ ti ẹ̀rọ mi obìnrin fún kárin wọn lóbìnrin tó yọwọ́ díẹ̀ díẹ̀ pé ẹ máa ṣe pẹ̀lú àrùn rẹ̀ ẹ sá mánéjì ẹ̀ bí wọ́n bá ti gbádùn àbùyín bí wọ́n bá ti kí ní àbùyín. ìwọ tó kàwé ọ̀fọ̀ ọmọ yunifásitì tó sì gbé mbó ń tún kúnlẹ̀ ìgbóúnjẹ fún ọ èyí wọn tó ṣe bí ọba nulẹ̀ kéwù di nǹkan fún ọ ìrọ̀yà rẹ̀ ń kúnlẹ̀ àfa àhánakùnmọ̀ lọ sọ tún òun ń dákúnlẹ̀ tí ì bá ṣe kéwù tó ké ó tún lọ́lọ́run ò ṣe Ramadan dé ọ̀ra nǹkan àwẹ̀ tó fi parí mílíkì 4 5 kọ́ tó mú tán wọ́n tún ṣe dá mi ìjọ fún ọ ẹ̀wà kóńgò 2 2 ọ̀rẹ́ èkì ẹ̀ lọ ilé kún síbà ní bàbá rẹ ní tó kú. kí ló tún fẹ́ kọ́ lọ́hún ó ṣe. ẹlẹ́ẹ̀kẹrin tí mi ó ti jòkó ẹ̀kẹrin. wàlẹ̀ ìrọ́ọ̀dù amasiwahu gbogbo tí ẹ bá ti kó kalẹ̀ tí ẹ bá ti ṣe Allah ẹ sọ bẹ́ẹ̀ dáadáa Allah ẹ jìnnà sí. ká jìnnà sí. téèyàn bá kó sínú tí ì ṣe Allahu tán yóò rí ìjà Ọlọ́run. yóò rí ìjà Ọlọ́run. ìgbà náà wá béèrè ọ̀lẹ́nu ìyàwó rẹ̀ ìwà àfa àti ìyàwó rẹ̀ bímọ tó gbé kejì ọmọ lọ bí tí wọ́n ti bọ̀ lò. ẹ̀jẹ̀ ni ntọ́ àdéhùn lọ ń sàn. tó a gbọ́dọ̀ mọ̀ sí. bàbá rẹ̀ kú wọn ní ọwọ́ orí rẹ̀ wá ọ̀sùn sáfà olórí yìí gan ló yí sí jù àbúrò wa kà mọ́ kí lè fi ṣe bàbá gbogbo wa ni ẹ̀ wá ń jà sórí lórí tí ẹ ti kàn bóòlù ẹ ṣe gbé ibẹ̀ tí ò fi bá ara mu. àbúrò ní kí lè forí bàbá wa ṣe oníkìló kan ọlọ́kàn mi ó jọ bí a ní. sáàfà náà nu ń tẹ́ni wá sọ mo sọ lónìí o sáàfà náà nu ẹ̀ dá mi lóhùn ẹjẹ abẹ̀rù Ọlọ́run kábẹ̀rù Ọlọ́run. al-inaba ar-ruju' min al-kulli ila man la ul-kull ẹjẹ arọlọ sọ́dọ̀ Ọlọ́run wa anibu. wa anibu ila rabbikum wa aslimu lahu. Ọlọ́run jẹ́ alátùbọ̀tán tó dá. àmín Allah. dhanbi ilayka azimun. dhanbi ilayka azimun. ẹjẹ tẹ́wọ́. wa anta azamu minhu. Ọlọ́run gbogbo bí tá a bá ti kọlù ọ. gbogbo ibi tá a bá ti kọlù ọ. àtẹ̀mẹ́tì ìwé àtẹ̀yìntẹ̀ ń gbọ́ kò sẹ́ni ó dáa. kò sẹ́ni ó dáa. Ọlọ́run mójú kò ń bí àṣìṣe wa. ọlọ́dàkùn mójú. dhanbi ilayka azimun wa anta azamu minhu. mo ṣe kúrò náà báyìí mọ́mú ń sìn ní Ọlọ́run bá forí jì ẹ́. Ọlọ́run fún فخذ بحقك أولى فاصفى بعلمك عنه
lóko sí àmì. ìlàmú akọ fífi alẹ́ mìnálì kìlá mufakọ́ni o. ìlàmú akọ fífi alẹ́ mìnálì kìlá mufakọ́ni o. nǹkan mẹ́rin lèyàn fi kọlu Ọlọ́run. nǹkan mẹ́rin lèyàn fi kọlu Ọlọ́run. Dàmbí ilayka azimu. ẹ mọ wọ̀nyí dání ná gbogbo báyìí sí bí ṣe ń sọ̀rọ̀ tínú ti ń dùn inú mi ò dùn bàbá tí ìgúnlẹ̀ àti ìkúsẹ̀ gbogbo ẹ̀dá tí o bá ti sọ méjì ara ẹ̀kọ́ ni ọ káre kí la yọ wá gbogbo tí mo mú yẹn